tí a bá wà ní Òṣogbo àbáwọ̀ ọmọkùnmi àbá wa mo rò pé ẹ̀ sàmì fáyìndé ni. bẹ́ẹ̀ ṣí lélẹ̀. àtàwọn ìyá wa tí wọ́n wọlé. torí ibi tí mo kò ní ọlọ́lá ọ̀rọ̀ àbúrò ẹ̀mí dára rí. Ọlọ́run lápò ní wọ́n ń bínú ọmọ ológun. Ọlọ́run máa fún mi lórí ẹ̀fọ́. It's a success. Wọ́n máa sọ pé success ẹni yẹn ojú ẹ̀ ti rí ọ̀pọ̀lọpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ṣe fún wa lé. Àwùjọ ìlà máa ń pe léyìí. Triple wọ́n ṣílé. Tó bá sọ̀rọ̀ nípa Alhaja Tawakalit. Ẹ ṣe jẹ́ sọ̀rọ̀ orí rédíò. Irú èèyàn wo ni wọ́n? Báwo lẹ ṣe wọ̀? Kí lẹ lè sọ pa? Kan tí mo lè sọ nípa Alhaja Tawakalit ni pé ó jẹ́ onírẹ̀lẹ̀, ó ní tẹríba, ara wọn ó yá mọ́yàn. Onílé ọ̀bínú ọmọ ológun. Ká máa bá lọ díẹ̀díẹ̀. Ire bẹ́ẹ̀ bá ti kí àwọn èèyàn tán. Fúlàní wọ́n ní kẹ́ lọ jókòó. Ṣé abálọ́mọ rẹ̀ dà ẹ̀náwó pé náà? Ẹ kú oríire náà. Ẹyin náà tó kó kí wọ́n lọ jókòó pé yẹn. Abáwa sọ fún Alhaja kan jókòó. Ṣé ìpín náà tù? Lókìdí kéwú ó sì wá kọ́lé, ó lọ London, ó lọ Mẹ́kà. Ẹ dákun ìyá wa táwọn Alhaja Tawakalit ṣe wá jókòó. Ẹ dákun sọ́ọ̀tì náà yẹn sí wa. Ẹ ṣe Alhaja Tawakalit wá jókòó. Kódà àwọn obìnrin náà mọ orúkọ tí gèlè yìí ń jẹ́. Alhaja wa Tawakalit là ń retí. Alhaja rí ọ, ó kọ orin náà pọ̀. ìdápẹ́ mọ́ kò sọ tọ́lọ́run ò lè ṣe. Alhaja wa Tawakalit. Tá bá sọ̀rọ̀ nípa Alhaja Tawakalit Adunni tí wọ́n ń ṣe nǹkan lẹ́nu, báwo ló yẹ jẹ́ sí? Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni a ti jọ wà tipẹ́tipẹ́, so a dúpẹ́ fún oríire ẹ̀ lónìí, oríire náà ní dìbàjẹ́. Irú èèyàn wo ni? Ẹ̀mí ẹ̀ á lò pẹ́pẹ́pẹ́, èèyàn tó dáa ni ó kóyàn mọ́ra, ó nífẹ̀ẹ́, kò ń ṣe ẹni tó kàn gba nọ́ńsẹ̀nsì ni. Àwọn èèyàn máa ń wo bíi pé elébìínú ni, kò ń ṣe elébìínú, kò kàn gba nọ́ńsẹ̀nsì, kò dẹ̀ fẹ́ kéèyàn máa ṣìtì èèyàn. A sọ wípé Kárí ẹ̀yẹ káfíìrù. ìbàjẹ́ fún yìí o. Ọlá ìnáwó lọ́dọ̀ ọlọ́. Má dùn mọ́ ẹ nínú bóyá oníkálukú máa dìde mọ́ ìbànújẹ́ mọ́jú sínú ìdílé tiwa náà o. Ìdùnnú ayọ̀ gbogbo ẹni tó ti ṣerú eléyìí mọ́jà kó padà já kúkú wa o. Gbogbo ẹni tó náà wá ara wẹ́ẹ̀bẹ̀ kó náà fẹ́ ńlá ṣèyọrí láyé. Ọba tó fún Alhaja Tawakalit. Lágbára Ọlọ́run ọmọ náà yóò yí èèmọ̀ yìí náà. Ọ̀làlá hawla wàlá quwwata. A lọ sí Al-Qur'an. Afa àwọn àwòkọ wọn náà wọ́n ti Al-Qur'an fún wa ẹ̀ máa bọ̀. Yā ayyuhalladhīna āmanū sallu 'alayhi wa sallimū taslīmā. Ó ṣèyàn o, but àwọn kọ́kọ́ wà Yorùbá ní ìsúnmọ́ ni là ń mọ̀ ṣe ẹni. Tó o bá súnmọ́ o ò ní mọ orí èèyàn tó jẹ́. Ó pọ́sí káwọn kan máa ní orí bá bọ́ lọ́dọ̀ mi èèyàn gidi ni. Alhaja Tawa. Ọlọ́ẹ̀dẹ̀dà ń gbọ́ ó rẹ̀ ṣe oore bóyá ṣe oore fọ́wọ́. Tó bá sọ̀rọ̀ nípa Alhaja Tawakalit Adunni Oloriire, irú èèyàn wo ni sí? Alhaja Tawakalit Adunni Oloriire is a nice person. It's my sister, it's my colleague. Oloriire èèyàn ni. Aláìníyàn rẹ̀ ni afẹ́nifẹ́re ni. Torí wọn náà ni everybody fi jáde tán lẹ́ni. Tọ́wọ́ bá wọn yọ̀ fún oríire tó ń ṣe lẹ́ni. Oríire náà á bá wọn kalẹ̀ kò dẹ̀ ní jẹ́ àṣemọ lágbára Ọlọ́run. Àmì ṣe lórúkọ Tawakalit. Ẹni mọ̀ pé Alhaja Tawakalit náà ló ń ṣe nǹkan lẹ́nu. Irú èèyàn wo ni wọ́n? Alhaja Tawakalit Oloriire èèyàn dáadáa ni. Ọ̀sálù Nàìjíríà Buhari náà ṣe lálẹ́. Ọmọ ní àlàyé mọ́rí sẹ́yìn. Owó Al-Qur'an. Wọ́n ní olùbárí wọn. Wọ́n ní ẹwà sọ̀rọ̀ ṣàdúrà fún wa. Àbá wa tún. Yàrá ọ̀pẹ̀lẹ̀. Ìnáwó máa ń yẹ. Àmín. Mo wá kí gbogbo olórin náà pátápátá ló bá mi kí yín o. Mo fi bàbá wa Alhaji wa Ahmad Aláwìyé. Mo fi wọ́n kí gbogbo àwọn olórin ọkùnrin tá mẹ́mbì. Mo fi Alhaja wa Rukoya Bashiri mi.
tí wọ́n kí gbogbo àwọn olórin obìnrin tó bí bẹ́ẹ̀bì wọ́n á kí àwọn òbí tí wọ́n bí Alhaja wa Tawakalit ọlọ́run kó bá wa kí yín o ọ̀la Qur'an al-Karim ọ̀la la ilaha illallah àwa kí Alhaja tó dájú mẹ́kọ́ kó wọlé àti Muhammad kó bá ti fún wọn láìláì ọ̀la Qur'an al-Karim subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillah. Iṣẹ́ tí ìfarabalẹ̀ máa ń ṣe nínú ayé ẹ̀dá. Àlèhìmú aláhàmúsọ́tò àti sáà. Ọ̀nà márùn-ún ló pín sí. Béèyàn bá lè farabalẹ̀. Ìlímù àzízí. Wọ́n pe ìlímù kan nígbà yìí sí. Àkọ́kọ́ ló nì. Kí ni wọ́n ló ń jẹ́? Wọ́n wà ní ìbàtúmí náà láyé ìlẹ̀lẹ̀ àbúdé. Òun ni ọrẹ ìtàtọ́lọ̀ bá máa ń ṣe fún ọmọ ẹ̀dá ènìyàn. Bí àfù àmọ́ zọ̀lámáhù. Fi máa ń mójú kó òfin gbogbo ẹ tó bá ṣàbòsí sọ́nà. Ẹ̀rí kọ́nà tó dá wa náà ayé ń ṣàbòsí sí i. Àádẹ́ tó wá bọ́ síta, á tó wá tẹ́wọ́, ọlọ́run tó wá gba tá à ń béèrè. Tọ́lọ̀ ń bá wá sọ pé bí a ṣe ń kọlù bá a ṣe ń ṣe lọ́lọ́run bá ṣe fẹ́ ṣe ni. Kò ní sẹ́nìkan tí ó ṣẹ́kù lórí ilé ayé tọ́lọ̀ kò ní destroy yẹn. Wọ̀sá ní ẹlẹ́ẹ̀kejì. Ilé mo ta lómù. Ìbà. Wàhúwà áyìn yàkísímọ̀lẹ̀ àbútú. Kèésà òwúrọ̀ já sáwá. Àfikún tó bá dé stéèjì kan irú stéèjì tó dé yìí, gbogbo ẹni tó ti kọlù, gbogbo ẹni tó ti dùkọ̀ fún, gbogbo ẹni tó ti ṣàfàṣẹ, gbogbo ẹni tó ti sísọ sí lára, gbogbo ẹni tó mọ̀. Nítorí wípé gbogbo ilé ló gbúdọ̀ lọ. Àmọ́ síwájú bẹ́ẹ̀ ló bá ń bá máa mi àbá. Alhaja Tawakalit Adunni Oloriire tí wọ́n ń ṣe nǹkan lẹ́nu irú èèyàn wo ló jẹ́ sí. Alhamdulillah, Alhaja Tawakalit, I can call her my sister, and she's loving and very calm. Alhamdulillah, mo bá wọn dúpẹ́ pé at last inú mi dùn lẹ́ni pé mo wà ní ibi àjọyọ̀ wọn, ibi oríire wọn, ibi ìṣílé wọn. Èyí tó ń jẹ́ kó máa jẹ́ ìwúrí fáwa tó kù náà wípé at least we can do something in this musical life. We want to mentor wa pé kọ́ wa kọrin níbẹ̀. Èyí tó wá ṣẹlẹ̀ yìí lọ́wọ́ sí ọdún náà tí mo ṣe ló tọ́ sẹ́kọ̀ọ́ ṣe ló tọ́ bẹ́ẹ̀ sẹ́rẹ̀. Ọmọ tí bàbá bá ń sún àrùn ọ̀gá náà kò tí ì mú. Bẹ́ẹ̀ bá ti lórí tó lè bọ̀ àrùn àbí àlejò láàbì. Àti bẹ́ẹ̀ náà kúlẹ̀ lábàbà ìwà ìwà bí i.
ọ̀gá là àfojúre àlùjọ náà àfojúre lónìí. Ọ̀nà tó ní tẹ́lẹ̀ ní pàṣẹ. Ọ̀nà tí ìjọba tó ní kúlé àbákalà bí ọlọ́dọ́. Ó sì ń bọ̀ mẹ́. Lẹ́ka àtìrẹ́tẹ́. Bàbá ìlà ní ọmọ rẹ̀ pàṣẹ wa. Congratulations. Ó ti gba London sọ̀rọ̀. UK ti bẹ lọ́wọ́ ẹ̀. Káàtọ́rọ̀ sẹ̀kún ọ̀sẹ̀ méjèèjì wọlá. Ẹ̀rọ àmàgbọ́ tí ilẹ̀ dà ní UK ò ní London Manchester. Àlàbù ẹ̀ẹ́sẹ̀ gbọ́ngàn àdúlẹ̀ṣọ̀ ìṣọ̀rọ̀ òun. Làṣẹ ní kó rẹ̀. Èsì ọmọ ń jẹ́ àlàjọ àtà àti tí wọn. Ẹni náà kú ọ̀dàgbà àdárúgbó. Kí ló ṣẹlẹ̀? Alhaja Tawakalit Adunni Oloriire àwọn ló ń ṣe lọ́ńṣì tó ń ṣèṣílé tó wá pé gbogbo ilé rẹ̀ tún ṣe birthday Alhaji Jibola Pasuma èmi ìyálòdì ọ̀gá ńlá ẹ̀yà alájẹ́ ọ̀gá ńlá aṣápọ̀ rẹpẹtẹ tá a wá sílùú Ìkòròdú tàwa airlight musician club èmi báyìí wọn. Nítorí 3-in-1 event ló ń ṣe lẹ́nu wọ́n ń ṣílé ilé àwò sífìlà ilé àwò ìyanu àwò lanu òun ni lẹ́tọ̀ọ̀sì wọ́n ṣe birthday wọ́n tún yé ṣe 30 years on stage kò easy wọ́n ní ọjọ́ àbókí ti pẹ́ nínú eégún inú Alhaja Adunni nínú tèmi gbọ́dún kò sẹ́ tó wọ́n nígbà ìtinú òdì nítorí pé ẹni tí ayé kọ̀ sílẹ̀ tó wá di pàtàkì igunlé òun ni Alhaja Tawakalit o wọ́n yan Ọlọ́run lọ́wọ́.